ẹ gbọ́ mi yé wọ́n ní bùsùn tó yẹ ẹni ń ṣàpèjúwe ìgbéyàwó alárinrin ó jọra wọn díẹ̀ lóòótọ́ torí bẹ́ẹ̀ mọ̀ pé bùsùn ní í jẹ́ bẹ́ẹ̀dì bàbá wa rí lè tó ti skátà bóyá ẹsẹ̀ rẹ̀ ló ti yọ ní àbí pákó tí ń bẹ láàrin rẹ̀ ló ti kán ó yẹ kẹ́ mọ̀ pé báà mi àti mọ́ mi yín ó ní tí wọ́n ń ṣe ní orí kíní táwọn wí ńlá ọ̀fà àmọ́ ẹ̀dá dóná. àwa ọmọ ayé òde òní bíi tèmi ẹjẹ́ á wo nǹkan kan lónìí ká bẹ̀rẹ̀ lónìí á wà mọ́ tẹ̀síwájú ní òǹkà Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi pàápàá jùlọ àwa ọmọ ayé òde òní iná ti kàn sí mi pé kí n sọ̀rọ̀ lórí rẹ̀ torí òǹkà Yorùbá máa ń dàbí gbòǹgbò tí máa ń da ọ̀pọ̀lọpọ̀ lépo nù pàápàá jùlọ tẹ bá wá àwọn tí máa ń wá sórí ètò má sọ̀yìnbó òǹkà máa ń fún wọn nípèníjà tó pọ̀ gan-an n ò sì bú wọn torí bẹ́ẹ̀ bá ṣe polúwa rẹ̀ lọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ Yorùbá lọ́kùnkúndùn òǹkà Yorùbá ìṣe tó jẹ́ pé èèyàn kan lè fọwọ́ yẹpẹrẹ mú èèyàn gbọ́dọ̀ mọ̀ dáadáa ni wọ́n wà bẹ̀rẹ̀ díẹ̀ báyìí àmọ́ tá a fi bẹ̀rẹ̀ lónìí ni èmi ó pè ní òǹkà gbèdéke àwọn òǹkà gbèdéke reference numbers. sẹ́ẹ̀rí tá a bá ti mọ àwọn òǹkà gbèdéke wọ̀nyí yóò jọ rọrùn fún wa láti lè mọ àwọn òǹkà tí ń bẹ láàrin wọn. àwọn òǹkà gbèdéke yìí ó ní í ṣe pẹ̀lú ìdì òǹkà that is multiples of numbers multiples of numbers. mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wa ńlá mọ ení títí dórí ẹ̀wá that is 1 to 10. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá eléyìí kí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí á sọ̀rọ̀ nípa rẹ̀ ńgbò bá yá àmọ́ ẹ já wo ìdì ogún lónìí ìdì ogún multiples of 20. 20 ní Yorùbá ń pè ní ogún wọ́n tún máa ń pè ní okòó 20 ogún àbí okòó bí ogún bá wá pé méjì that is when you have 20 in 2 places ní Yorùbá ń pè ní ogún méjì tá a wá kékurú tó di ogójì that is 40. 40 is ogójì torí ogún méjì ní bẹ́ẹ̀nbẹ́ tógún bá wá pé mẹ́ta which is 60 yóò wá di ọgọ́ta ogún mẹ́ta sẹ́rí pé à ń wo ìdí ogún that is multiples of 20 tó bá ti pé mẹ́ta ogún mẹ́ta eléyìí ò ní ọgọ́ta which is 60 tó bá wá pé mẹ́rin ńkọ́ tó bá pé mẹ́rin which will now be what tó bá pé mẹ́rin 80 eléyìí ó wá di ogún mẹ́rin ọgọ́rin tó bá pé márùn which is 100 20 in 5 places 100 eléyìí ní ogún márùn ọgọ́rùn tó bá pé mẹ́fà 120 ọgọ́fà tógún bá pé méje 140 ogóje tógún bá pé mẹ́jọ 160 ọgọ́jọ tógún bá pé mẹ́sàn-án 180 ọgọ́sàn-án àmọ́ tógún bá wá pé mẹ́wàá a lè pè lọ́gọ́wàá o àmọ́ n ta sábà máa ń pè ní igba tó bá ti pé mẹ́wàá 200 20 in 10 places ó ti di igba ẹ̀jẹ̀ á dáa dúró náà kó lè yé wa ẹ̀yẹn wò dáadáa á pàdé ní fọ́nrán tí ń bọ̀ a kú àsìkò yìí.